Màmá sọ o, ẹ má má dá sí ọ̀rọ̀ tó délẹ̀ yìí, àwo ló gbọ́dọ̀ gbọ́ o. Ìpẹ̀tù ẹ ǹlẹ́ o, ẹ lọ mọ́kàn balẹ̀. Ìjì tó ń jà yìí àdúró lọ́jọ́ kan. Màmá sọ o, ẹ má má dá sí ọ̀rọ̀ tó délẹ̀ yìí, àwo ló gbọ́dọ̀ gbọ́ o. Ìpẹ̀tù ẹ ǹlẹ́ o, ẹ lọ mọ́kàn balẹ̀. Ìjì tó ń jà yìí àdúró lọ́jọ́ kan. Akéwì ọ̀hún panumá mọ́mọ́ dá sí i. Wọ́n ń jà nílẹ̀ kejì kọ̀ọ̀kan yìí ẹ má ṣe dá sí i. Màmá sọ o, ẹ má má dá sí ọ̀rọ̀ tó délẹ̀ yìí, àwo ló gbọ́dọ̀ gbọ́ o. Ìpẹ̀tù ẹ ǹlẹ́ o, ẹ lọ mọ́kàn balẹ̀. Ìjì tó ń jà yìí àdúró lọ́jọ́ kan. Àrídẹ́gbájú awo ìgbóhùn, àpòjù ẹ̀jẹ̀ awo ìkérègbè, sọ̀ńdọ́rọ́kọ awo oníbẹ̀kún agbẹ̀bí, níjọ́ tí ń kiri gbẹ̀bí ẹlẹ́bí kiri. Wọ́n ló dìgbà tiẹ̀ náà, wọ́n láwọn ó ké èṣù tiẹ̀ náà fún. Ọ̀rúnmìlà ní a kì í mọjú abíwẹ́rẹ́, ẹnìkan kì í mọ bí òjò ti rọ̀ sílẹ̀. Ẹgbẹ̀rún ọmọ nìwẹ́ bí, ẹnikẹ́ni kì í gbẹ̀bí lọ́dẹ rẹ̀. Àṣẹ wóró kan ṣoṣo ńlò sálà fi kéko olóṣèlú sùn. Díá fún Akéwì kan tó jẹ́ baba fún wa, ṣùgbọ́n tí wọ́n láwọn ò lẹ́ni àtijú fún. Ológun ń pe ológun lógun sójú ogun. Ẹ̀kíní wáyé mo ní bọ́yá ó ṣèṣì ni, ẹ̀kejì nìyí, ẹ̀kẹta ò gbọ́dọ̀ wáyé. Ńbọ́ bá wáyé yóò dogun. Ìdí ni pé gbogbo ara jákọ́ni lè gbarú ẹ̀, kéegun ọ̀wọ́lé kájọ yanu kalẹ̀ kọ́ mọ́ lè gbó. Ìṣó tá a só lọ́dọ̀ onírú, tá a só lọ́dọ̀ ológìrì tá a mú jẹ. Béèyàn bá sóró ẹ̀ lọ́dọ̀ aláṣọ, ojú ẹ̀sìn ni wọ́n fi wo ni. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́, Àjàó àró irúnmọlẹ̀ padà bọ̀ràn míyàn. Yẹ́mi gbẹ́kẹ́, ẹkùn olókèrè wèé jèrò, ọ̀tọ́ bọlé famayọ, orò ń kò yànmọ̀yànmọ́ fẹ́ sọ̀rọ̀. Kí ló dé táyé ọ̀ka ilẹ̀ dídà sí nǹkan bàbàrà? Wọn ò mọ̀ pé ni tí ó dalẹ̀ ò ní dalẹ̀, pé béèyàn bá dalẹ̀ kò ní dalẹ̀. Ilẹ̀ dídà nísìí bọ̀rẹ́ jẹ́, ọlá kan gbá, àgbààgbà kan gbà. Àwọn alágbẹ̀dẹ ọ̀run ńlọrọ̀ gbá fáhun, ọrọ̀ ìkòkò fún ìgbín, ọrọ̀ àrásagada fún Ṣàngó, ọrọ̀ ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ fọ̀sán yìí, ọwọ́ àrò agogo ìdẹ fáwọn ìyàmí ẹlẹ́yẹ. Ìgbà tọrọ fáhun ńlá wọn fi ń ṣẹlé, ìkòkò tọrọ fún ìgbín nìgbín fi ń ṣèyẹ̀wò, àrá tọrọ fún Ṣàngó ìní fi ń pagi lóko, ìdẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tọrọ fọ̀sán yìí ìní fi ń sọgbọ́n orí, agogo ìdẹ tọwọ́ àrọ fáwọn ìyàmí ìní wọn fi ń sọ̀rọ̀. Adíá fún àṣẹfisùn tí sọmọ bíbí Ọ̀rúnmìlà ńjọ́ tí ń tìkọ̀lé ọ̀run bọ̀ wáyé. Wọ́n láàrin ẹlẹ́yẹ lọ ń lọ, Ọ̀rúnmìlà ló ń wọ́n bá wọn mọ́lẹ̀ ní. Ọ̀rúnmìlà bá wọn mọ́lẹ̀, wọ́n sì ṣèlérí fún Ọ̀rúnmìlà páwọn ò ní bá yé àṣẹfisùn jẹ́, torí pé Ọ̀rúnmìlà ọ̀dàlẹ̀ ni. Ẹranko kékeré kọ́ lẹkùn èmi Àkàndá lẹ́gàn. Òjòlá kì í ṣe ẹran tá a lè fojú di léjì. Kí ni yóò ṣe là á ṣe é fún? Ẹni bá ti jú fún ni là á ti jú fún. Èmi ṣe bí ọ̀kan náà ni wá ni. N ò mọ̀ pé bí ọ̀rọ̀ bá bẹ́jú ṣe lọ́lọ́mọ ṣàti ẹ̀ sọ́tọ̀. Èmi ṣe bí ikú wa àjọkú ni, pé àwẹ̀ wa àjọgbà. N ò mọ̀ pé okú ọ̀pápọ̀ mọ́yàwó wọn fi ṣe. Èmi wá ṣe bí wọ́n ní tá a bá ti dàgbà ju bàǹtẹ́ onírù, ọmọ ẹni là á bọ̀ fún, pé ibi gẹrẹjẹ là á bá gbà, pé àgbà kì í sọ̀rọ̀ bí èwe, pé àgbà ó fira rẹ̀ sípò ọjọ́wọ̀, pé ìgbà tíjó bá ń yọmọlúàbí ìní kò lójú agbo, anegé ìbọn bá jẹ́ sí ajé ni.
pèsè kókèlè ó lè pọ́n lórí ẹran kí wàá nírú wọn ò tí ì jẹ rí kí lẹ fẹ́ dà nídìí ewì kíké tẹ̀ tí ì dà kí ni kádàrá ni ẹ wá ṣe ń di ewì kíké tẹ̀ tí ì ṣe bí wọ́n bá tì yín ẹ mọ́ tira yín bí wọ́n bá ràn yín níṣẹ́ ẹrú ẹ jẹ́ yá fi jẹ́ tọmọ tẹ̀ bá tún sọ̀kù sí Apetumodu ń ó gé ń jẹ o ojú ọgbẹ́ ò sì ní san láéláé ohunkóhun tẹ́ ẹ bá ṣe sí Apetumodu èmi lẹ́ ń nà lọ́rẹ̀ bí ìgbà tá a má já dání tá a wá kópa tí ẹ bá já ni èmi gan lẹ fẹ́ nà kì í sajá mo fẹ́ràn yín púpọ̀ ńbọ̀tì kì í ṣe bí kéèyàn máa kígi bọ̀ mí lọ́nà fún èmi ò mójútó fọ́ o lójú ẹsẹ̀ ní ń sòfin máfoko mi sọnà ọ̀rẹ́ yàtọ̀ sí ìgbé bí ọ̀rẹ́ ọ̀bá fún mi ní ọ̀wọ̀ tí mo dìsáàfù okùn ọ̀rẹ́ kì í pẹ́ rẹ́jà lọ́dọ̀ tèmi no permanent enemy bí olóṣèlú ẹni tí ọ̀wá yẹ kó wo ni lójú àìwùwà àbùkù sọ́dọ̀ rẹ ni o torí tá a bá wù ú sí yọ̀wọ̀ nílẹ̀ fún àbàdà torí àdìmánà tí ò fi ara àti klamba ìkẹ́tẹ́kẹ́tẹ́ à ìnásà kẹ́tẹ́kẹ́tẹ́ náà ò ní fi ara àti fọlá àdìmánà yakata o ẹni ó sògbàdo mọ́fùrọ̀ tí ń sáré kiri yé ni lọ́dà láwàdà adìẹ bọ́ bá jẹ́ pé wọ́n gbé e níṣẹ́ ajé fún ìnísà ẹ wí fún ọ pé Apetumodu ní àgékù ejò kan tí sọ̀rọ̀ bí agbọ́n ẹ̀kú fọ́ọ̀gù mi dúró tìkanra torí ajá òde lè yẹn ẹnu mi ṣe pé pérépéré tó sì mú bí abẹ tó bá wu ọ̀bọ kọ́ba lé ìyá tiẹ̀ jẹ́ agilítì ni mí mo fẹ́ tún lé baba tó bí mi lọ́mọ ṣe bájá bá ti wá ń sábẹ́ ẹkùn kẹ́kọ̀ọ́ ọmọ gbàgbé àti rẹsiprókéètì ìdí ni pé àlàsí ọ̀gọ̀ ojú là ń tì í fúnra wa eyín níbi tí yóò lọ èrìgì mi ò níbi tí yóò rè n ò lè máa tún ti yín ṣe kẹ́ ẹ máa fi ọwọ́ méjèèjì bá tèmi jẹ́ mo gbọ́ tẹ́ ẹ ní Fámúdélé Amúsàn ta ló dífá ńbo ni fá ti mú ẹ̀gbọ́n mi ní Bọ̀dá Délé ọ̀rọ̀ òsì rújú ikú Bọ̀dá Délé òsì lọ́wọ́ èèyàn kankan nú kádàrá ló kò lé Bọ̀dá Délé lórí mo ebi fúnra rẹ̀ lọ́wọ́ mọ́tò délé ìwòsàn ìbá dáa kẹ́ ẹ jẹ́ kájá tó ti sùn ó sùn jẹ́jẹ́ kábíyèsí èyí ọmọ nǹkankan nínú ibi tó bá ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni is a man of peace ọmọ tó kú lọ́fà yẹ ìfádíkàlẹ̀ pọ̀n ìdàgbàsókè ìlú lọ́gbájúmọ́ béèyàn kan bá wà ń bẹ ní kọ̀rọ̀ tí ń kọrin kówókówó ilé ayé wọn lọ́fẹ́ wó kò sí nǹkankan o ẹpọn àgbò tí ń fìyí ò ní já ọ̀ ń sọmọ lóòkú bẹ́ẹ̀ ni kí gbogbo àṣebàjẹ́ ó sinmi agbájá kò sẹ́ni tó lè mú mi síjú idà ọ̀rọ̀ padà sífẹ̀ bẹ́ẹ̀ ni kò sí tí yóò tì mẹ́ síjú idà ọ̀rọ̀ sọ́ọ̀ ni ìpinnu àti májẹ̀mú mo ṣe ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá kojú ìjà sí mi tegun ni mo fi máa bá onítọ̀ ń jà ojú òní pọ́n kọ́kọ́já kókókó ọrùn òní wọ̀ táyọ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bọ́mọdé bá sojú mísímísí bí ẹni pọ́ fẹ́ sunkún tágbàlagbà sì pé ìpéjú òrùyẹ̀ bí ẹni tó fẹ́ gbé èèyàn mẹ́ bọ́ bá jẹ̀bi àkàndá wọn dá lẹ́bi ó ṣenú líladìí ẹ̀ẹ́dẹ̀tọ́ ọdẹnu ni o bọ́ bá ṣe bí àparò yóò ti bá yín oko lọ mo gbọ́ tẹ́ ẹ ní ká mọ́ mo yè jáde ṣe é tán mọ́ Apetumodu ni àti ṣe pínta ajá tó ikan lè mọ́ mọ́ kí lọ́kàn Joseph ti yín bí ẹ̀kọ́ṣẹ́ ifá kí la di ẹyin wá níṣọ alápàtà ṣé yọ pẹran ni àbóǹgan ni wọ́n fẹ́ pa alápàtà ẹlẹ́ẹ̀fẹ́ yọjú sóyè ọba wa ní jíjẹ agilítì ń gbéyàwó aláǹgbá ń fọmọ fọkọ labalábá níbi ń bá ìdébẹ̀ àjọfàsọya ni màá jó ẹjá béèrè lọ́wọ́ alákọ̀rí olórí bobo pé sálàǹgbá lọ bá tán ni àbágilítì òkú tí kì í ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ á sọ̀rọ̀ ìdílé ni mọ̀lẹ́bí fi jọ̀rẹ́ lọ like I said ká sọ́ra o ọjọ́ kọjọ́ tẹ́ bá tún sọ̀kù sí Apetumodu I will bite you sir kí la Apetumodu rà nígbà yín gan kò gbọ́mọ sẹ́só kò lu jìbìtì kò jílẹ̀ ìlú tà kò jalè lórí àpèrè ọba kò sínú ọba tí ń kọ̀ pàkọ́ sísẹ̀sẹ̀ kò sì pé tọ̀ ní rìṣà báwo kí lẹ wá pọ̀ mọ́ láti mogún ṣe àwo gbọ̀gbọ́n ọgbọ́n sì láwo èmi ṣe bí wọ́n láwo ọ̀gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì dáfánò èmi ṣe bí wọ́n ní ẹ̀tẹ́ awolẹ̀rín ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ bá fẹ́ kálàpà ìṣòwò sáàrin wa kò sí yọnu mo ebi àrájú ká ni a máa ṣe pẹ́lẹ́dẹ́ àtọmọ ẹ̀ òtéré ṣe ni a sọ̀rọ̀ ìdílé ni mọ̀lẹ́bí fi jọ̀rẹ́ lọ òkú ọ̀pápọ̀ mọ́yàwó òkú òre tẹ́ ìyàwó òre ṣọ́ọ̀ṣì àkàndá ọ̀tán náwẹ́ bí o Apetumodu lèmi n ò sì fi ọjọ́ kan pe ara mi nífẹ̀ẹ́ ẹ jẹ́ kó nígbà ọsọgbẹ́ o bọ́ bá sì jẹ́ pé sí ajé ni pé ọ̀nà ọ̀fun lọ̀nà ọ̀run ẹ wí fún àwọn tó níṣẹ́ pé kú tí ọ̀pájá ni fámú o ẹkùn tí wọ́n ní ọlọ́mú wá láàyè kó wá fi bọrí yóò fọn yín níkù o gbogbo ń tọrọ mọ́ Apetumodu ẹ jọ̀wọ́ ẹ̀ sílẹ̀ fún èmi àkàndọ̀rọ̀ Awíkóńkó I love you wholeheartedly sir
kò wá sí bí ìfẹ́ ọ̀hún ṣe lágbára tó béèyàn bá kígi bọ̀ mí lójú ẹsẹ̀ nífẹ́ ọ̀hún ti bódò lọ bù fún mi kí n bù fún ọlọ́pọ̀lọ́ ké lódò mo ebi torí ká má bàa fi orí ru ẹrù ńlá ṣe fi owó ra irú kí so lè túpù kẹ̀sí ni lẹ́nu ńlá ṣe fi ọwọ́ winá rẹ̀ mo ebi nítorí ọ̀la la ṣe sòní lóore kí lọ́kàn Apetumodu nínú ọba oníwàkúwà òótọ́ ni pé wọ́n ti dájọ́ ẹ̀ gbogbo wa la mọ bí ẹjọ́ sì wó sí ntí yọba tiẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ jẹ́ kí ọ tọwọ́ ìlú wá o ìlú wà nínú ọ̀fọ̀ ìlú wà nínú ìdoríkodò mo rò pọ̀ yẹ kí gbogbo wa bára wa kẹ́dùn lóòótọ́ kábíyèsí wa ò ṣe dáadáa igbó ẹ̀lú la rán wọn kì í ṣe tàjárawó bọ̀tì kò sí lámọ̀ọ́já tó lè já ìlú láì já àjárawó bọ́ bá rú yín lójú ẹ tẹ̀lé mi ká lọ já ìlú bọ́wọ́ yín ọ̀bá ní dúdú àdàmọ́kù bìkan ò sí béèyàn bá sì ń wẹ́ni ọjà bàbá ẹ̀ lówó yóò pàdé ẹni ìyá òun jẹ lówó o àwọn olè jàgùdà tí ń jíwó òlú kí ni tá a rí ṣe fún wọn sápẹ̀tù nìkan ló gbowó covid ni ṣé mọ̀lẹ́bí ti yín wọ́n ní ó kó fún bí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ kí ló le tó bẹ́ẹ̀ gbérin ò gbérin bó ṣe débi ṣòkòtò bàbá rẹ lọ́wọ́ ẹ̀kínní ẹ̀kejì bọ́bá tún wáyé kò ní bímọ rẹ o báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsín jẹ èrún a máa yanjúra wọn lọ o lẹ́tà ẹ̀hónú lásán ni mo pe yìí kó tó di pé sòbíà ó dégbò igi gangan má gún mi lójú bí bàbá ẹlẹ́sìn ò bá tijú àti gún ẹṣin ní kẹsẹ́ ẹṣin ò ní tijú àti dá bàbá ẹlẹ́sìn mọ́lẹ̀ ní gbàgede o àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àjàó àró irúnmọlẹ̀ ìpadàbọ̀ ràn míyàn n ó kí dọ̀rọ̀ mi bàkọ̀ ẹ mọ̀ mí mo tún lè fa ayọ̀ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrè ò ní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ájú wa ṣe o.